pàtàkì lẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ ọba jẹ tó pé ìgbéra jẹ tó lọ lórí tẹ̀rọ. Orúkọ tí mi ní Ìyáàfin Tìmíládé láti Ogun State. So bíìbù tí wàá ní ọ̀rọ̀ ní Ògùn lọ́dọ̀ ìlú wa. Ààfin Olúrẹ̀sì. Ààfin Olúrẹ̀sì ni a wà báyìí fún ètò ìpolongo Odùduwà Nation, ìyẹn Yorùbá Nation. Ààfin Olúrẹ̀sì of Ìrẹsì òun ni a wà báyìí ní ìlú Ìrẹsì la wà báyìí. So a wá fún ètò ìpolongo Odùduwà Nation, no going back, Yorùbá Nation, no going back. So àwa ní pé ká wá bá ẹ̀yin bàbá wa gẹ́gẹ́ bí ẹ̀yin tá a so mọ́ tá à ń wò bí Ọlọ́run ní ilẹ̀ Yorùbá wípé àwa tá a jẹ́ ògùn ọ̀la àwọn ni wá o, ẹ̀gún ti débi hùn lára wa o, àpinnu àti yọ ẹ̀gún ìnira yìí pọ̀ o, pé ẹ̀yin bàbá wa ẹ gbìyànjú lórí wa, ẹ tọ́ wa níléèwé nínú ọjọ́ rírí jẹ ọjọ́ àìrí jẹ pẹ̀lú ìgbàgbọ́ wípé bọ́mọ náà bá jẹ́ èèyàn lọ́la á fi mí lọ́kàn balẹ̀, á sànjọ́ fún mi. Bó ṣe ń láàánú pé pẹ̀lú àwọn kàńdá tá a kó pọ̀ tá a ń bá gbé tí wọ́n sọ wá dẹrú lórílẹ̀‐èdè bàbá wa, ó di wípé ẹ̀yin bàbá wa àti ẹ̀yin ìyá wa ẹ tọ́ wa tán, a parí iléèwé ẹ̀yin la tún wá ń bá ẹ̀ tún ń bọ̀ wá nígbà tó yẹ kẹ́ fẹ̀yìntì kẹ́ máa jẹun ọmọ. So àwa ọ̀dọ́ náà tí irú eré ẹ̀ṣẹ̀lẹ̀ sí kì í ṣe pé ó wù wá, kì í ṣe pé ó tẹ́ wa lọ́rùn. Àwa wò pé àsìkò tó ká dìde ká ké ara wípé a fẹ́ ìyà ìmọ̀ pé kí la lọ kàwé fún. Ṣé bí n ta lọ kàwé fún náà ni pé ká lè mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì, ká mọ òfin tó tú wa, ká mọ òfin tó dè wá, ká mọ àwọn ohun àlùmọ́ọ́nì tá a ní tó lè sọ wá dé èèyàn. Gbogbo àwọn nǹkan náà ni ẹ̀kọ́ tá a lọ kọ́ nígbà táwọn ọmọ Yorùbá wá rí wípé ntọ́lọ́run fún wa gan lórílẹ̀‐èdè Yorùbá ó tó wá pín, ó tún máa ṣẹ́kù. Àwa wò wípé bí àwọn bàbá wa bá tiẹ̀ ti dàgbà táwọn pé wẹ́ á dáa lọ́jọ́ kan, àwa òbí wa àwa ọmọ náà kí a lè dúró láti gbéra wa ní láti gbé àwọn gan níjà pàápàá. Òun ni wọ́n ṣe rán wa níṣẹ́ pé ká lọ kàwé kójú wa là, ká náà káàkiri àwọn orílẹ̀-èdè ká rí bó ṣe ń ṣe kí òye yé wa pérépéré. Náà la fi padà wá bá yín pé níwọ̀n bá a ṣe lọ káàkiri a rí àwọn orílẹ̀-èdè tí wọn ò tó wa ṣùgbọ́n tí ìgbé ayé gbẹdẹmukẹ fún wọn, ṣùgbọ́n tó jẹ́ pé àwa tí Ọlọ́run fi ọrọ̀ púpọ̀ fún, àwa la wá ń jẹ ìyà àjẹbórí, àwa la ń fi sàtífíkẹ́ẹ̀tì, la ń fi BSc, la fi ń ṣọ̀kadà, àwa la ń fi BSc sí ṣọ́ọ̀bù yá dírẹ́sà. So la wá fi pinnu wípé ó tó gẹ́ bàbá wa ké báyìí bàbá wa wípé àwa èwe ni wá, a ti fi ń ṣe olórí wa, ohun tí olórí bá sọ ó ti dandan kí àwọn tó pera wọn ní ìjọba kí wọ́n gbọ́ sí wọn lẹ́nu. Inú tún wá ń bí wa wípé ẹ̀yin bàbá wa àwọn ìjọba tún wá gba àṣẹ jáde kúrò lẹ́nu yín. Ó di wípé gọ́vnà a máa ránṣẹ́ sọ́ba anyhow, local government chairman a máa ránṣẹ́ sí kábíyèsí anyhow. Nílẹ̀ Yorùbá ń tá a gbọ́ ni pé ẹnikẹ́ni tó bá fojú dọba àwòwò ohun tá a gbọ́ ni wípé tọba làṣẹ, pé àṣẹ tọba bá ti pa báyìí làbẹ́gẹ́. Ṣùgbọ́n ṣe ni láàánú pé ní ìsìn wọ́n ti wá sọ àyín tẹ́ jẹ́ yìí bàbá wa tẹ́ jẹ́ ọba, wọ́n ti sọ yín oníyẹ̀yẹ́, wọ́n ti gba agbára yẹn kúrò. Àwa wá wò wípé ẹ ti rán wa léèwé, ẹ ti là wá lójú, ẹ ti náwó lé wa lórí, ká mọ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé, ká lè jà láti dá àṣẹ padà sẹ́nu yín. Ṣùgbọ́n nípa dídá àṣẹ padà sẹ́nu yín náà a mọ̀ pé ẹ̀yin bàbá wa ẹ̀yin náà lè máa bá wa ṣe. Báwo lẹ ṣe máa bá wa ṣe ni wípé nílẹ̀ Yorùbá lénìí báwo ọ̀dọ́ ṣe ń pariwo wípé àfẹ́ Nàìjíríà mọ́, pé àfẹ́ election 2023, pé òmìnira la fẹ́, orílẹ̀-èdè Yorùbá Odùduwà Nation la fẹ́. Tí ọba mẹ́fà péré ní ilẹ̀ Yorùbá bá dìde tí wọ́n bá sọ wípé ó tó gẹ́ o, eléyìí tẹ́ ẹ pa Ògùn ọ̀la wa tó gẹ́ o, àwa ò bá Nàìjíríà ṣe mọ́ o, mo mọ̀ wípé orílẹ̀-èdè yà mì tìtì. Ìdí nìyí tí a ṣe ń bẹ ẹ̀yin bàbá wa wípé afẹ́kẹ́ mọ̀ wípé àwa Ògùn ọ̀la lẹ́yìn tó wáyé lórí, tí ò bá sọ̀dọ̀ nílùú ìlú adahoro ni. Àwa náà lògo tí ẹ̀yin tó wáyé lórí. Nígbà tí ẹ̀yin bàbá wa bá wà wò wípé ẹ̀yin ti dàgbà, ọ̀rọ̀ Nàìjíríà ò ṣe, Ọlọ́run ló máa bá wa ṣe,
tí ẹ bá jà fún wa ṣó dìgbà táwa Ògo Ọ̀la bá tó parẹ́ tán kẹ́ tó yìí láti jà fún wa. Òun la ṣe wò wípé àwa ọ̀dọ́ ló yẹ ká máa sáré pé àfẹ́ kú, ṣùgbọ́n àwọn ọba wa tó ṣe bí òwe níwájú ẹ̀yin àgbà lè wá ń pòwe wípé mi ò lè wá kú lè joyè ilé bàbá ẹ̀. So mo gbàgbọ́ pé àwọn ẹ̀yin ọba wa ló yẹ kẹ́ dìde, ẹ̀yin ló yẹ ká sá sí láti sọ fún àwọn amúnisìn wípé ilé ìtẹ́ ẹ̀ ṣe èyí tó gẹ́ o. Orílẹ̀-èdè wa fẹ́ dá dúró afẹ́ gbòmìnira wa ń tá a ní tó wàá pín o. Ìdí nìyí tá a ṣe wá sábà yín pé kẹ́ ẹ gbà wá kẹ́ ẹ rà wá kalẹ̀ o, kí gbogbo ògo ilẹ̀ Yorùbá mọ̀ kú tán o. Pé ń táwa fẹ́ ni pé a ti wòye wípé bàbá sọ pé ká tún ṣe election 2023 ní ìsìn báyìí àwọn tí wọ́n ń jáde tí wọ́n ní bẹ́ẹ̀ ká ní passion fún bó ṣe ń gbọ́mọ Abíọ́lá ń gbé gbogbo ẹ̀ káàkiri. Tá bá ní pé ká ṣe election àwa náà gbogbo wa la mọ̀ wípé state tó wà nílẹ̀ Haúsá ju state tó wà lọ́dọ̀ wa lọ. Gbogbo àwọn rẹ́ẹ̀pù wọn lè máa pọ̀ ju tiwa lọ. So tó bá ti mọ̀ pé nǹkan kan máa fẹ́ fọ ilẹ̀ Yorùbá, ìbò náà máa dá sí nínú house. Tó bá ti dá síbò nínú house náà máa padà wíìnì. Tó bá lè ti wíìnì kò sí ní tá a fẹ́ ṣe sí. Definitely tá a bá lọ́mọ Yorùbá gan tọ́kàn ẹ̀ dáa tó ṣe tó láti dúró tiwa bí Awólọ́wọ̀ ní nǹkan pín kalẹ̀ yìí tí state tó wà nílẹ̀ Haúsá ju tiwa lọ kò lè rí ṣe. So kókó ọbẹ̀ náà ni pé káwa Yorùbá dá dúró ká dá ṣèjọba ara wa kó tó di pé òyìnbó dé ká tó colonize wa. A ti ń ṣèjọba ara wa pẹ̀lú ọgbọ́n tọ́lọ́run fi jíǹkì wa, a dẹ̀ ń ṣe ó ń tò, àwọn bàbá wa tó nígbà yẹn ó ń tò, ayé gbẹdẹmukẹ fún gbogbo wa. Ó ti wá ló ṣe wá jẹ́ tó pé nígbà tí wọ́n celebrate pé àgbòmìnira asọ́mi ìnira ni wọ́n fún wa mú. Àwa là fọmi omi ìnira mọ́, àwa tí èdè wa yéra wa, àwa ògo Yorùbá, àwa ògo àwa ìmọ́lẹ̀ adúláwọ̀, pé àmọ́ tá a tó àmọ́ tá a wọ̀n. Ọba ni wọ́n sọ́ba táyà ni wọ́n ká tó dọ́ba, kò yẹ ká máa gbé bí ẹrú mọ́, pé akọ àgbé bí ẹrú náà ṣe ní ká wá ké báyìí bàbá wa pé kẹ́ ẹ gbà wá o, ẹ gbà wá ẹ̀ràn wá kálẹ̀ bẹ́ẹ̀ wá sọ̀rọ̀ sókè o. Kábíyèsí o. Bẹ́ẹ̀ bá ti ṣe wá pẹ́ láyé tó bẹ̀rẹ̀ pẹ̀lú ṣọ́gbọ́n. Àṣẹ o. Ẹ máa lọ rí ẹ máa lọ. Àṣẹ o. Bí ẹnìkan ṣoṣo inú máa ń la ọ̀nà ibi gba èèyàn oníwọ̀n. Ẹnìkan ṣoṣo láì amọ̀dá a máa la ọ̀nà lọ, a máa la lọ. Ìgbà tó bá jí pé ó là bíbí kan ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn tí wọ́n máa lọ. Àwọn mẹ́ta ni wọ́n agitate fún Nàìjíríà. Sá Amadu Bello of blessed memory, Nnamdi Azikiwe blessed memory, likewise of Ọbáfẹ́mi. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí màmá wa látòkù state sọ wípé gómìnà aránṣẹ́ sí ọba NNR, chairman of the local government aránṣẹ́ sí ọba NNR, who caused it? Àwọn ọba náà la fà á. Àwọn ọba la fà á. Ṣé ẹ mọ̀ pé ẹlòmíì Ọlọ́run má fi àtijẹ wa sí ìgbà tó gbà. Ọba òṣèlú máa ń sìn yìí, they are contractors. That is, ẹ̀pẹ́ níjọ́ ṣàṣà ni ẹni tí ọba lè lójú tó lè gbé iná ojú ọba. Ẹlòmíì ọba ní àfọ̀gbólò lásán. Ọba mi ẹnu mi rí fín gbólóhùn lásán ló sọ, ó ń gbó bí ajá ni. Gbára yẹn náà sí ọ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀sìn wa méjèèjì ló tẹ̀ mọ́lẹ̀. Ìgbà tí mo ń gbọ́ ìpolongo yín káàkiri pé Odùduwà Republic, wípé
wáyé and I draw my attention wípé mo fojú fíù ibi tó jẹ́ state tí Yorùbá belongs. Tí mo dẹ̀ fi ṣètì tí mo rí gbogbo whole àwọn ìlú tí ó bá wa ṣe tó lè bá wa lọ àwọn ìlú tí ó lè bá Yorùbá nation lọ. Ṣé ẹ mọ̀ pé kò sí téèyàn bá ṣe láyé merit and demerit àwọn country míì they don't have any resources tí Yorùbá nation ní tí wọ́n dẹ̀ fún wọn ní federal republic wọn ọ̀ nínú òfin ọ̀la ìlú wọn ẹ ti understand wọ́n celebrate president wọn because he came there to serve. Mama, few mesama, few mekede ma bí mi náà fetí bá lọ. Tí Yorùbá republic bá wáyé sẹ́nu Yorùbá kù rí. Ṣé ẹnu wa sọ́sọ̀kan rí ìyẹn point number 1. Bẹ́ẹ̀ ti ṣe jókòó yìí tẹ́ ẹ bá wọlé fún chairman tó bá ṣe northern state wọ́n gbà fún náà wọ́n gbà fún pé ààrẹ ní láti là ní. We Yorùbá I will file a petition. We will go to tribunal to challenge your victory. From that step to up to Supreme Court. Títí gbà to follow. Queen Elizabeth láti ìgbà tó ti wà as a king ní gbogbo Britain ìran wọn wo nánà jẹ fún Elizabeth tàgbé lọ kóòtù òfin wọn yẹn still respect that royalty. When I ascended my forefathers throne, Mama, mo ro ẹjọ́ dé Supreme Court. Supreme Court ló determine my story. Tí wọ́n bá fọba jẹ ní ilẹ̀ Haúsá lẹ́nu like Sultan of Sokoto, like Emma, you understand? Wọ́n máa ṣe ránkà dìde. Àwa máa ṣe débi wípé unless tán bá yọ báyìí. Sẹ́nu wá kò rí. Ibi ọ̀rọ̀ mi nìyẹn o. Number 2 ni wípé tẹ́ ẹ bá wo gbogbo resources tí ẹ̀yin Yorùbá ní. Ẹ ti kówó bẹ̀ jẹ, ẹ ti bà bẹ̀ jẹ. Steel rolling tó ń bẹ lóṣogbo ẹ ti tà fún Alhaji Aliu Dangote. Ẹ má bínú mo ń sọ o lè fẹ́ fà bínú. Leland yín tó ń bẹ nìbàdàn where is it today? Tẹ́ẹ̀tì ṣe mọ́tò láwọn ọkùnrin truck. Ẹ má bínú o àwọn Coca-Cola tẹ́lẹ̀ ní lásèjì rẹ̀ ẹ ti bà bẹ̀ jẹ́ wọ́n ti kó padà sí Ghana. Dunlop táyà yín àwọn dà ṣé hòtẹ́ẹ̀lì
àti chọ́ọ̀chì tẹ́ ẹ gbẹ́kẹ̀lé la fẹ́ fi sustain àti Odùduwà republic àbí èsì ṣọ́ọ̀ṣì lẹ́kọ̀ọ́ kiri tí àwọn pásítọ̀ yìí àti rẹ́fẹ̀ẹ́nì yìí tó jẹ́ pé jẹ́ẹ̀tì náà ń lò ṣé Jésù ogun kẹ̀kẹ́ rí o sẹ́sìn sanwó á dàbí Jésù lẹ́yìn sálúbàtà rẹ̀ gbogbo bí tí ẹlẹ́ni every dancing dé pátá tó lè gbé wa ró company industry wo la ní state government ó gba tax lórí hotel àti churches tó bá kú ibo la lè yan ọmọ wa sí tàn ní kówó gbẹ̀jẹ̀ tàn ní làbẹ́jẹ́ mo fọ̀rọ̀ wérọ̀ wọn lè mí ṣe wò ó wípé this particular agitation is very very àwọn tán já lágbára wa because lóòótọ́ àparò kan ò dájú kan lọ àfi léyìí tó bá gun orí ebè ọlọ́run sì kó ayé lé àwọn kan lọ́wọ́ táwọn gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá if wọ́n bá put heads together tán ṣe gbogbo every dance in common we achieve our goal for sabotage of war. Ẹ sọ̀rọ̀ gan màmá àwọn konu irú ìlú mi yìí sìn nílẹ̀ Haúsá wọ́n pè ìlú kan ní Sàbúnrámì àti Bàbárámì population ìlú ìsàlẹ̀ àró lọ́dọ̀ mi àtòjú èrè lọ they have one leopard tẹ́mi yẹn bá dìde ẹsẹ̀ tàbá kan mẹ́mú kan fẹ́ lóko gọ́ọ̀mẹ̀ntì ìsìn la máa gbọ́ ìyá máa ṣe ìpàdé ọ̀pọ̀ ìpàdé wípé bóò ni ó ṣe wá lù mí bí ò ní ó ṣe wá lù ẹ̀yẹn náà bí ò ní ó ṣe ṣe from there ọ̀hún lè gbé sílùú ìyá ẹ̀ ṣé Ògùn State náà wá ń gbé lọ mi ò ní gbà àwa tá a ti jọ fẹnu kù ìpàdé òru là á fi bàjẹ́ tá a bá gbé 10 million fáwọn àtàjókòó sí ìgbà tá a bá fẹ́ yìn ẹ̀yin obìnrin jẹ a máa máa ṣe inner meeting wípé bó la ṣe fẹ́ pín àwọn ọ̀gbọ́n ṣé àwa máa jọjọ pín déédéé ni àwa máa jọjọ ìsìn láwàá gbé gègé pé láàmà sírò àfẹni báyìí lówó òun ló jẹ́ kó bọ́ sí i àfẹni báyìí lówó tó mọ wa tó tẹ̀ wá lẹ́sẹ̀ mọ́lẹ̀ àfẹni báyìí lówó nǹkan kan kò sẹ́ni tá a máa bọ̀ ọgbọ́n àti ìjà olè náà. Ó dára gan mọ̀mọ́ nítorí wípé Nàìjíríà ẹ̀yà mẹ́ta ni wá. Haúsá wọ́n wà ní northern state, Igbo wọ́n wà ní eastern state, while Yorùbá àwa ní western state. Tó dẹ̀ dúró gidigbe. Before ọ̀kẹ́ tó dọ́dọ̀ mi mo bá àwọn kan sọ̀rọ̀ sí i. Ọ̀ṣun state kí ni population Togo? Ọ̀ṣun state ojú Togo lọ. It's a country. Ṣé Ọ̀yọ́ state population Ọ̀yọ́ state nìkan tán bá ní pé Republic of Benin àti Togo tán bá papọ̀ bàbá that is bọ́ ṣé wọ́n ní ju pọ́ọ̀tì lọ resources míì wo ni wọ́n ní ṣé àgbọn tán ń gbé káàkiri ní resources tí wọ́n but ẹgbùgbọ́n ti ṣe maintain
port authority wọn tí wọ́n ń jẹ nìyẹn nígbà Nàìjíríà ti bọ́dà wọ́n fẹ́ kú bí kò sọ́nà kankan fáwọn wọ́n fẹ́ kú but ẹ wo bọ́n ṣe maintain téèyàn bá dé Togo ẹ wojú ọ̀nà wọn mọ̀ tẹ́ ẹ bá dé láti gbọ̀nà ń bí tẹ́ ẹ lọ Kútọ̀nù Àjàṣẹ́ tẹ́ ẹ lọ Port Novo ẹ wo ojú ọ̀nà wọn they still maintain pé ẹnu resources tí wọ́n ní but they have prepared us before wípé bone loopholes à ń ṣerú àṣẹṣẹ dàbà léwu àwọn tí ẹnu wọn tọrọ àwọn tán lè ṣe wá lọ́mọ ṣé wọ́n darí wa ní nígbà náà darí wa ní ẹ wá wò bí màmá ti ṣe sọ ẹ kàwé àwọn ọmọ sùúrù àwọn ọmọ nígbà àwọn ọmọ láwùjọ ẹlòmíì gba masters báìkì ló ń bọ̀ kò lè fẹ́yàwó bí sí tó bá tó gbéyàwó sọ́dọ̀ ẹ̀yìn òbí ló wọ́n gbé sí láì ní ìgbàgbọ́ fún yín òbí ò tọ̀ ní pé fẹ́yàwó fi sọ́dọ̀ wa gbogbo ọ̀nà làwọn ti fi plan gbogbo ọ̀nà màmá náà ti fi plan ara wọn in the sense that tá a bá wo gbogbo ìdìbò Nàìjíríà àárín wípé ọlọ́mọdé àfọwọ́ ara wa pé àti tara wa jẹ́ so that pẹ̀lú títẹ̀mí ọmọ Odùduwà ni mí tọ́katọ́ka. ẹ pàṣẹ wọn. Because you know but tèmi bá ń rán gbìyànjú ẹ jẹ́ ká fi ti bàbá wa ṣàpèjúwe kò síbò tó lè dá tó lu ẹ̀kọ́ ìyá Abíọ́lá mọ́ láyé ẹ mọ̀ owó ẹ̀mí ẹ má bínú o níbi tó ti ń decide wọ́n gbowó ẹ̀mí Abíọ́lá sẹ́jẹ́ aláìsè sí òun á ké báyìí mẹ́ni àwọn ọmọ yín tán ti fẹ́ di nǹkan kan fúnra wa là ń ṣera wa ẹ wo Williams ní Lagos State mọ́ ṣe bẹ́ẹ̀ gbọ́dọ̀ yín ni Williams àbí tó fẹ́ ṣe gọ́vnọ̀ common governor ẹ wo bá ṣe ṣe ìdílé rẹ̀ dáwó. bàtà yàgòrò dé ní Ìbàràpá. Doctor, that is you know èmi máa ń sọ̀rọ̀ kan unless tí ó sì kú tí ò bá wà creative mọ́ just common sense níjọ́ nígbà bàbá títí wá ń ṣe kánsẹ́lọ̀ owó sitting fees ọ̀nà àfọ̀ tó bá ṣẹ̀kan náà bá ṣèpàdé lóṣù owó ẹ̀kan tó máa fún wọn tó bá ṣẹ̀ méjì ọkùnrin owó ẹ̀ méjì láti ní iye tó jẹ́ ṣùgbọ́n sì rí ní gbogbo the whole world senator gba owó ju president America àti wá parí gbogbo owó yẹn báyìí kò wá sí tá a fẹ́ fi àbá àparí owó báyìí wọ́n yá wa lówó. so lágbára Ọlọ́run gbogbo ẹni tó bá ń fi fún wa kiri Ọlọ́run bá ń fi fún wa. gbogbo ẹni tó bá ní kẹ́ mọ̀ ojú ṣe tí lágbára Ọlọ́run àmì bá ń lé.
níjọ́ tí èrùn bá máa jà alágẹmọ ń jáde níjọ́ tálágẹmọ tí ó bá jáde ẹ ní gbọ́rù èrùn kankan níjọ́ tí bí ó bá ṣẹlẹ̀ tó gùn mú jẹ ẹ ní jáde. Ọlọ́run wà pẹ̀lú yín mo ń fi ọkàn bá yín lọ gan ẹ ti understand wọ́n fọkàn gbé yín lọ èmi àtàwọn ọmọ ọ̀rẹ́ mi adá fórọ̀mù kan lẹ́lẹ́ a lè mọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ a lè má ṣe létà àwọn sábútíọ̀ wọ́n tún háàkì that they are tracing us ẹ ti understand so that with wholeheartedly àfi ẹni tí ó bá fẹ́ fi lẹ́gẹ́sì kúrò lẹ́lẹ̀ nítorí tí ìbàdàn sọmọ àlè ní onígbè kásàmà dànù ẹ bá dé gbogbo líìsì tí wọ́n tó gbà lẹ́lẹ̀ ọmọ rẹ̀ sí bí wọn ló yẹ bí kí wọ́n fi ṣe comptroller general civil defence ẹni tí ò tó tí ó kàwé tó ọ̀rá àjẹmẹ́sẹ̀ ìgbà tó tó yá Ògúnbọ̀mí ní rẹ́sì ṣẹ̀mọ̀ ó ti ní ibi tó yẹ bí kó wà captain náà san promote látọdún kẹjọ síbí once àwọn tí ò tó wọn rank tí wọn ò ní experience lálẹ́ ní tó bá sùn orí táyà that is so that gbogbo wa la mọ bó ṣe ń lọ gbogbo bẹ́ẹ̀ bá dé fẹ́ máa ń sìn tani kí a mọ àwọn ní bẹ́ẹ̀ bá dé immigration tani kí a mọ àwọn ní bẹ́ẹ̀ bá dé Boston àwọn ní tẹ́ bá dé gbá tẹ́ dé kòkò bàbá sàṣọ tẹ́ dé everything àwọn ní so we all know it wípé bó ṣe ń lọ gan ṣùgbọ́n àwọn táwọn bàjẹ́jọ decide Ọlọ́run ní jẹ́ kán ta lórí ayọ̀ ẹni they will go there and take Ghanaians which is dollars but tẹ́gbọ̀n bá débi kò sí ìdára youth lónìí ẹ jọ understand because everything tí gbogbo bí nǹkan ṣe ń lọ ọmọ ìlú Yorùbá ló kò ní jẹ́ kẹ́mi ọ̀nì kankan wa ó tọ́ sí tẹ́mi ò bá ti parẹ́ wọ́n ní ojú tí ó ròyìn ogun kò ní kú a ní nígbà báyìí bọ́n ṣe rẹ̀ ní ibi ogun kó ní ibi kìnní kan ṣẹlẹ̀ gbogbo ayé tẹ́ ẹ wà tẹ́ ẹ ṣùgbà wà yìí pátá lágbára náà ẹ ní kú ojú yín dẹ̀ máa rírí ayé lágbára náà. kábíyèsí o. ẹ ṣe àdúpẹ́ kábíyèsí lára gbogbo àwọn ìbéèrè tí ẹ béèrè sá àwọn tá a jẹ́ ọ̀dọ́ a ti bira wa léèrè àwọn ìbéèrè yìí sẹ́yìn àwọn àgbẹ̀ bá ṣe bira wa léèrè àwọn ìbéèrè tí wọ́n ti jẹ́gbá tán wọ́n ti jàwó tán gbogbo kọ́ńpìnì wa ni wọ́n ti bàláyé jẹ́ tàbá wa torí ẹ̀ tàbá wa discourage pé kí ló tiẹ̀ tún kù lẹ́ẹ̀kan mọ́ à ń wò wípé àwọn generation yet unborn wọ́n máa ṣépè fáwọn àtàn bá bá àbí tá a ti kọjá lọ ń gbà yẹn làwa wò wípé ṣẹ́rí tabaríkà wo ìwà ilẹ̀ Yorùbá ní bá ṣe máa ń hùwà kò sí ẹni tí ó ní wà discourage ṣùgbọ́n nǹkan kan tí ó wú mi lórí nínú ìwà wa ni pé a máa ń tètè change a máa ń tètè adapt tí ò bá rí bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá kan ò ní kọjá lọ sí ìlú òyìnbó kó jẹ́ pé òun ló máa bá ìdìbà òfin wọn jù òun ló máa bá ìbà ìdí rules and regulations jù torí pé kò ní fẹ́ nǹkan tó máa gbé òun dé gbàgà tàbí tó máa fi jù ú padà sílé tàbá wá lè ṣe léyìí
ní ìlú wa mo mọ̀ pé àwọn ọkàn ta níyẹn bá ṣe máa ń sọ̀rọ̀ àná ní báwọn méjìlẹ̀ tó mọ́ a lè yí padà báwo dẹ̀ ṣe máa yí padà mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ilẹ̀ Yorùbá wípé àwọn ohun àlùmọ́nì tó fi fún wọn àgbọ̀n ọ̀gbẹ́ ni wọ́n lè gbọ́n àwọn kan ti gbọ́n dànù kan ti fi ṣòṣì ṣùgbọ́n a tún ṣì ní eléyìí tó pọ̀ dáadáa tó jẹ́ pé wọ́n bá tó wó tó kù lẹ̀ tá a bá pín generation yẹn tó ń bọ̀ wọ́n á máa ṣàdúrà fún wa ni ìyẹn bẹ́ẹ̀ mo tún wá nínú bá ìwà wa tó ṣe rí náà mi ò tún wà surprise púpọ̀ tí n bá mú wa padà lọ sínú Bible ṣe bí gẹ́gẹ́ ni Mósè ń dẹrùn ẹ̀ tọ́lọ́run lọ pè pé àní wá kọ́ ọmọ Ísírẹ́lì jáde ni mò ń ká lòlò wọn ò ní gbọ́ sí mi lẹ́nu ni màá fi Áárónì màá fi support yẹ ẹ gbọ́ nǹkan tí wọ́n fi ojú Mósè rí títí di ó ní tó ṣe ó ní tí ìbá ṣe pé àwọn àmì tọ́lọ́run fi fún un pé ó lè mọ̀ tó bá ti fẹ́ lè ràn wọ́n mọ̀ pé mi ni mo rán ẹṣẹ́ ìgbà tó kún ọdẹ tí òkú ń kọ́ ẹgbẹ́ gbogbo kùgbákùgbé ọ̀rọ̀ tó ń sọ sí ìgbà tí wọ́n kúrò níbẹ̀ ńkọ́ tí wọ́n dénú agijù ńkọ́ lẹ́sùn pé sáré lọ gbàdúrà sọ́lọ́run kó tó dé wọ́n ti mọ èrè ṣé gbogbo eléyìí tó wà kò tó discourage èèyàn kò tún torí bẹ́ẹ̀ wà discourage wọ́n tún tẹ̀síwájú wọ́n tún lọ náà nínú ẹ̀ náà ni Kórà Dátánì àti Àbírámù tún ti pera Kórà pọ̀ jù ó ṣe máa jó nìkan lọ lórí a máa yọ ni ṣùgbọ́n Ọlọ́run ṣe kí ni ó dìde ó filẹ̀ gbé Mósè níjà so ìyẹn túmọ̀ sí nínú tá a dẹ̀ gbọ́ nínú ìtàn àti àwọn nǹkan tá a kà ní skul ni pé àwa gan tá jẹ́ Yorùbá ìyá gáàdì ni wa nínú ọmọ Ísírẹ́lì so ìwà wa bá ṣe máa ń jìnnà wa lẹ́sẹ̀ tí ọgbọ́n wa máa ń pa ọlọ́gbọ́n lára mi ò wà surprise pé láti ìpìlẹ̀ wa wá ló ti rí bẹ́ẹ̀ ìgbà míì ti bá ń wo bí àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń ṣe ìgbà tí mo lọ kàwé àwọn ọba mi ò kò jẹ́ kó nítumọ̀ sí mi pé ọbẹ̀ ilé ajé á máa ṣòrìṣà ọmọ àwọn àlùkà pé Olúwa ló rán wa ń ṣe kì í ṣòrìṣà òun náà bọ́ bí ẹni bá mi import àwọn sophisticated òrìṣà wa ṣe understand ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú gbogbo òfin nínú ọ̀la yìí Ọlọ́run padà mú Ísírẹ́lì délẹ̀ lérí ṣé wá rí ibi tí ọmọ wọn encourage èmi jù ó ní ìgbà táwọn kan lọ táwọn èèyàn méjèèjìlá kan lọ ṣalámì ilé wa ṣé bí èèyàn mẹ́wàá ló ní kò lè ṣeé ṣe pé ó máa ń nákì ló wà ń bẹ̀ ṣé bí méjì pé ló sọ wípé gbogbo wọn mọ̀ ṣe jẹ́ nákì tó yẹ wọ́n dàbí ẹyẹ lẹ́ǹgà ṣé rí àwa náà mọ̀ wípé táwa nípa ṣe agitation yìí a mọ̀ wípé we are not even expecting 5% Yorùbá tá a bá ti rí just 2% tí ó pa ọkàn pọ̀ pẹ̀lú wa àwa mọ̀ pa máa gbà á mọ̀ pa máa gba òmìnira yìí a ní nínú ìyà tó ń jẹ wá yìí a rí wípé ilẹ̀ Yorùbá ti fọ́n káàkiri orílẹ̀-èdè àwọn tó wà ní diaspora gan ju àwọn tó wà ń bí lọ àwọn tó lẹ̀ wà lọ́mọ ṣe iṣẹ́ takuntakun yẹn náà wọ́n tó ń kó ẹ̀kọ́ mẹ́ẹ̀kọ́ ni tí àwọn yẹn bá rí pé ilẹ̀ wa dáa they will come back home àwọn ọgbọ́n tí wọ́n ti gbà káàkiri àwọn ìrírí tó ti ní àákọ́ papọ̀ gbogbo àwọn tá a ní ṣebí irú ìṣòwò rẹ ní ṣe bí ìgbà tó pẹ́ lọ́n ló tó mọ̀ pé igbó tí wọ́n mú wá fún pé igbó Nàìjíríà gan ló dáa jù láti fi ṣe àwọn drugs ṣé bá pọ̀kan lòun tún mú wá yẹn ṣé báwọn ṣe bí a máa mú àwọn tó ń gbìn ni àfi ká rọ́ dànù ká dáná sun bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ wa káàkiri gbogbo ibi tán wà làwọn náà ti ní àwọn oríṣiríṣi experience nínú àwọn nǹkan tá a fẹsẹ̀ gbẹ́dùn pé kò wúlò tí wọ́n máa mú nǹkan kan tó wúlò jáde níbẹ̀ so ọkàn wa balẹ̀ láwa tá a jẹ́ youth wípé tí Ọlọ́run bá fún wa ní orílẹ̀-èdè òmìnira yìí gbà tá a bá gba ilẹ̀ Yorùbá pé n tó kù nínú àlùmọ́nì tọ́lọ́run fi jíǹkì fún wa àwọn òyìnbó gan wa gba físà wa bá wa ni. so fún ìdí èyí tí ẹ̀yin kábíyèsí wa bá lọ fífọ́n rídùn fọ̀n ó ṣeé ṣe kí àwọn bàbá akọ̀rọ̀ adé egun tó ṣe bí òwe ṣùgbọ́n ta nílò báyìí ni pé ẹ máa fi orí adé ṣàdúrà fún wa ẹ máa fi orí ìtẹ́ ṣàdúrà fún wa pé bá a ṣe ń lọ ìkíkọ̀ mọ́ kọ́ bá láwa lẹ́yìn ìgbà yẹn gbogbo ibi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti sọ̀rọ̀ sókè pé ẹ jẹ́ kí àwọn ọmọ mi ó lọ ẹ tú àwọn ọmọ mi sílẹ̀ ẹ jẹ́ kán lọ ẹ jẹ́ kí wọ́n ṣèjọba ara wọn ṣé ní gbogbo ohun tá à ń ṣe nílẹ̀ Yorùbá yẹn pé à ń gbowó ẹ̀mí ẹnìkan à ń jìnra wa lẹ́sẹ̀ sẹ́yìn tó ojú bá kára mú tá a mọ̀ pàwọ̀ là ń ṣèjọba ara wa nọ́mbà wá àní fi bíbélì àbí kùránù àní fi búra mọ́ ogun láàdì ní ogun láàdì nílẹ̀ Oòduà tàbí sọpọnà nílẹ̀ Ifẹ̀ ẹ máa fi búra nígbà tó bá lè ti fi yẹn búra ẹni tó bá wá sọ pé òun láré pé nígbà yẹn kó nìṣó ńlẹ̀ táwọn tiẹ̀ tún wá ṣe yẹn ẹni tó bá tún fi sípò tó bá sọ pé orí òun yí nílẹ̀ Ifẹ̀ wọ́n máa ń pe ọdún kan ní ọdún Èdì a máa kó òkúta a máa tú okó ọmọ ọlọ́pàá kò dí mọ́lé ni torí pé àmọ́lé bàbá ẹ̀ gbogbo àwọn tó jẹ́ ọmọ Yorùbá tó ń ṣe lórí wa nísìn tó ń fìyà jẹ wá torí pé ní federal backing ni wọ́n ṣe ń go scot free kò ṣe pé àmọ́ ẹ̀ta lè fi jẹ wọn aṣáàmọ́ ẹ̀ tó sún àmọ́lé wọn. so ṣùgbọ́n tó bá di àsìkò yẹn minú mi dùn pẹ̀lú pé ní bọ́mọ Yorùbá tó ṣe wá fọ́n káàkiri nísìn Ọlọ́run ò tún wá fẹ́ fìyà jẹ wá púpọ̀ tí olóṣèlú kan lẹ́ẹ̀ni bá sọ pé orí òun ṣan ó ṣe nonsense kan nílẹ̀ Yorùbá wá sá lọ anywhere tó bá sọ lọ wọ́n á fish it out
torí pé gbogbo ibikíbi tó lè sá lọ pátá ní Yorùbá ti ń exist kò wá tán so gbogbo ilé ìlara náà fi encourage ara wa wípé n tó kù lè ṣe tá a bá rí 2% péré nínú 100% Yorùbá tí yóò pa ọkàn pọ̀ tá a dẹ̀ dìde láti ja ìjà yìí pé a máa gba òmìnira yìí so fún díẹ̀ yìí ẹ̀yin bàbá wa abẹ̀yìn ẹ forí ìtẹ́ ṣàdúrà fún wa ẹ forí adé ṣàdúrà fún wa ẹ fi gbogbo ohun àlùmọ́ọ́nì tó jẹ́ àwọn nǹkan alálẹ̀ wa ẹ fi ṣàdúrà fún wa tẹ́ bá lè ti fi ṣàdúrà fún wa ti mọ̀ pé bí èwe ayé yín bá ti wí ẹgbà ọ̀run àgbà a ti mọ̀ wípé tí àdúrà yín bá ti ṣẹlẹ̀ wá lórí a ti mọ̀ wípé kò sí ogun tó lè gbé wọn á padà ṣera wọn náà ni Ọlọ́run á fapá padà fòpè dààmú ọlọ́gbọ́n wọn náà ni so àdúrà yín la nílò gbogbo ọ̀nà tẹ́ bá mọ̀ láti fi support wa pátá òun la nílò la fẹ́ béèrè fún pé kẹ́ ẹ support wa ní gbogbo ọ̀nà kẹ́ ẹ mọ̀ wípé àwọn ọmọ tẹ́ ẹ ní nísìnyí wọn ìsọmọ àlè ọmọ ọkọ ni wọ́n Ọlọ́run dẹ̀ máa tì wọ́n lẹ́yìn láti jàjà yẹn fún yín láti make sure pé àṣẹ pa àṣẹ ní ọba bíi ti gbá ni so abẹ̀yìn ẹ má jẹ́ ká ro gbogbo tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àtúnṣe ní ká look up to tẹ́mi dẹ̀ mọ̀ pé ó máa ṣeé ṣe tẹ́yìn ọba wa bá ti fàṣẹ sí ọ̀run náà bá wa fàṣẹ sí so ẹ ṣe àdúpẹ́ kábíyèsí. lágbára Ọlọ́run bí mo ṣe ṣe lẹ́ẹ̀kan ẹ̀ ní ṣíṣe Ọlọ́run Elédùmarè ohun tó dáadáa lẹ́gbẹ̀rẹ̀ because wọ́n ti sẹ́ndì gbogbo mẹ́mò yẹn pátá tẹ́ ń gbé lọ sí United Nations wọ́n sẹ́ndì ẹ̀ sí mi tó náà ṣá èmi náà dẹ̀ farabalẹ̀ bíi 3 days mo kà á ó dẹ̀ yé mi dáadáa gan-an Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kẹ́ kú sọ́nà bí lágbára Ọlọ́run ìlàkàkà yín ọ̀nà àwọn ọmọ wa bó sì lù sí tá a bá wo North Korea tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan orílẹ̀-èdè kan òun ni wọ́n at the end of the day South Korea wọ́n pẹ́ra wọn lọ tá a bá wo USSR Soviet Union wọ́n pín kọ́ńtì wọn elédè mẹ́sàn-án ni wọ́n mọ̀ ti pín wọn yẹ́lẹyẹ̀lẹ sódà tó lùkàlùkù ti lọ tá a bá wo ìlú tó pẹ́ láyé jù láyé tí ò tí ń parẹ́ dòní olónìí tó sì ń exist mọ̀mọ́sẹ̀ mọ́ bẹ́ẹ̀ ẹ̀mọ́ kọ́ńtì yẹn òun ló dàgbà jù ní gbogbo àgbáyé kò parẹ́ dènà rárá USSR mọ̀mọ́sẹ̀ mọ́ bàbá sẹ̀ mọ́ ìgbìtì ló dàgbà jù tó tún sẹ̀mí lọ́wọ́ tí òun ló dàgbà jù lágbà kọ́ńtì méjì náà ti yọ nínú Egypt Eritrea ńkọ́ sísàrà Egypt wọ́n ti yọ wọ́n Egypt náà sì tún wà láyé tó tún exist so that báyìí ni mo fẹ́ dà nínú ọkàn ló wà fẹ́rẹ́fẹ́rẹ́ èrò yín ní ti dáadáa yìí Ọlọ́run àmúṣe lágbára Ọlọ́run lágbára àwọn onílẹ̀ gbogbo tí ẹ̀ ń gbé káàkiri ògùn ni kí o dàtẹ́ fi fa báàgì yẹn dání ọ̀pá tẹ́ ẹ mọ́ dání ògùn ò ní pọ̀jù jà sí gbogbo yín pátápátá tó bá ṣẹlẹ̀ tán èrè ayọ̀ yín ọlọ́ọ̀dàlẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ mọ̀mọ́ off record ní tí mo fẹ́ sọ yìí